Hello. Hello, sir. Ẹ káalẹ́, sir. Bàbá mi kọ́ sà, ẹ̀ ń là kọjá sà dáadé. Èmi mi ti fẹ́ bọ́, sir. Ẹ̀mí yóò ní bọ́ kọ́. Ìyàwó kejì tí mo fẹ́, mi ò mọ̀ pé ní ogún mi ló wà after wọn àti Iyare. To the point that ìgbà tí bàbá ẹ̀ kú, mo sì ti retire. Kò sí iṣẹ́ mọ́ tó bá bẹ̀rẹ̀ wàhálà ẹ̀. Nǹkan tó surprise mi ní alẹ́ ẹjọ́ kan ló kàn dé. Ó ní mo ń sọ pé òun ló ní gbogbo properties mi. Mo ní ìyáálé rẹ̀ ń kú. Ó ní ìyẹn ò kàn. But mi ò mọ̀ pé ní ó mean problem. Kí n tó mọ̀, ó ní ọmọ ìyáálé ò gbọ́dọ̀ wá mi wá sí fáàmù mọ́. Kí n tó mọ̀ báyìí, níjọ́ yẹn mo lọ ra oúnjẹ àwọn ẹran tí mo ń sìn. Ó ti rẹ̀ mí. Kí n tó mọ̀ báyìí lóru ló kàn ti ilẹ̀kùn. Ó wọlé, ó ti ilẹ̀kùn yàrá. Ó bá yọ ọ̀bẹ àtàdá tí wọ́n ti pọ́n. Ó mì láti pa mí. Èmi náà bá dé adé lọ. Mo bẹ̀rẹ̀ sí ń kọrin ìfẹ́ pé àwọn ló ní mí, òun ló ní kíní. Ni mo fi dó títí di àárọ̀. Mo sá plead fún un. Bí mo ṣe mọ ibi tí kì í wà, mo ṣílẹ̀kùn. Mo jáde báyìí, ó gbé àdá tẹ̀lé mi ní. Mo bá fo fence, mo fi escape. Láì sí bàtà ni mo rìn dé ibi ìyáálé wà. Láti ìgbà yẹn, mi ò lọ síbẹ̀ torí ẹ̀rù ń bà mí. Ìgbà tí mo wá lọ táwọn ọmọ ń sọ pé ní àwọn ṣàfẹ́ rí mi, àwọn fẹ́ rí mi tí mo lọ, ó faṣọya mọ́ mi lọ́rùn. Tó tún pe àwọn ọlọ́pàá pé ní kí wọ́n wá arrest mi lórí property mi tí ò mọ̀. So ó ṣàṣe mí nǹkan tí mi ò fẹ́ ṣe mo ṣe, mo charge sí court. Àwọn tí ń sọ fún un pé ló ń lo agbára fún àtìyẹ́. Wọ́n sá àjọ́n títí di sin over 3 years ní sáà ti wà lẹ́nu ẹ̀. Gbogbo police station tí mo gbé lọ títí ẹ̀ ni wọ́n ń ṣe. Wọ́n á wò pé ní hero life wo ni. Ẹni tí ó mọ̀ mo ní kó wá jẹun. Gbogbo àwọn àbúrò ẹ̀ tí wọn ò níṣẹ́ tán kàn ń jókòó sílé tí ìyá ń complain ìyá ìyàwó mi. Mo fún wọn sẹ́nu kọ́ṣẹ́, mo ṣe freedom fún wọn. Èyí tó lọ school, mo send ẹ̀ lọ school. Kí ni mo retire fún ló bẹ̀rẹ̀ wàhálà yìí o. Ó lóun ló ní gbogbo nǹkan tí mo ní láyé àtọ̀run láti wà lẹ́nu ẹ̀ láti sìn. Àwọn yẹn sì ń jẹ́ kó yé mi pé ó ti rìn sí gbogbo kéèsì yìí ni àti kémi náà múra. So mo fẹ́ advice yín. Dáàdì kí ni èjì yín sà? 66 ni mí báyìí. Ìyáálé yín kọ́ sà? Ṣé wọ́n wà? Bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ ẹ̀ ni mo wà báyìí. Ọ̀tọ̀ nílé ibi táwọn wà? Ibì kan náà lèmi àti ìyáálé wà. Ok. Ṣé ẹ gbalé fún arábìnrin yẹn ni? No, farm ni mo kọ́lé sí. Mo ṣe ibẹ̀ tó wà settled. Just like ilé ẹ̀kọ́ kan mo máa ń wá sọ́dọ̀ ìyáálé ní weekend. Ok. Ibẹ̀ yẹn ni ìyàwó yín gbé tiwọn? Oko ló ń gbé pẹ̀lú mi. Pẹ̀lú yín? Ok. So gbogbo nǹkan tí mò ń sìn torí bí mo ṣe ń pa owó wọlé nǹkan kan ìyẹn ló wọ lójú o àti properties mi. Even ilẹ̀ tí mo rà fún ìyá mi kó tó kú tí mo ti ṣe foundation ó lọ sin bàbá ẹ̀ sí láì sọ fún mi. Ó lóun ló ní. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ gan ni pé ní ilẹ̀ ìyá mi gbogbo àwọn àbúrò mi ẹ̀gbọ́n mi wọ́n mọ̀ sí i. Tí n bá ṣe fún ẹ nílẹ̀ pé ṣerú ilẹ̀ yẹn ni màá fún ẹ. Ìyá rẹ̀ sì wà lẹ́yìn ẹ̀, ìyá ẹ̀ ló bá mi bẹ́ẹ̀. Mo ní sọ̀rọ̀ bíbẹ̀ kó gbé òkú bàbá ẹ̀ kú lórí ilẹ̀ yẹn ni. Mo bá bínú ta ilẹ̀ o. Bó ṣe ń disturb ẹni tó ra ilẹ̀ lọ́wọ́ mi nìyẹn, ìyẹn ti gbé mi lọ court nísìnyí, mò ń refund owó ní báyìí. Kábíyèsí Elédùmarè. Dáàdì ṣé Ìbàdàn lẹ wà? Bẹ́ẹ̀ ni sà. Bàbá mi àkọ́kọ́ náà ṣé ń gbọ́ mi sà? Lórí afẹ́fẹ́ mo wà yìí. Ilẹ̀ tó sin bàbá ẹ̀ sí yẹn jẹ́ kí n mú láti bẹ̀yẹn sà. Ilẹ̀ tó sin bàbá ẹ̀ sí yẹn tẹ́ ẹ ta fún èèyàn yẹn tó ń dẹni yẹn láàmú ṣé ń gbọ́ sà? Bẹ́ẹ̀ni. Ẹ bá má ti dá owó padà. Ẹ̀yin lẹ ní nǹkan yín sà, ẹ̀yin náà lè dè ta nǹkan yín. Arábìnrin yẹn ò lágbára lórí ẹ. Ẹnìyẹn ló fẹ́ pé ní wàhálà yìí ti pọ̀ jù. Ó yẹ sà.
ọ̀rọ̀ yẹn yé ó mi. gbé mi lọ kóòtù mo fi ń dáwó padà o. àárín yẹn yé mi. ìyàwó tẹ̀ ń sọ̀rọ̀ yìí sà, kí ni éèjì wọn ẹ̀dẹ̀ ti fẹ́ wọ́n tó ọdún mélòó sà? Nǹkan bíi 52 ni. ẹ ti fẹ́ wọ́n tó ọdún ó mélòó? ti bímọ ọmọ tó bí fún ọkọ àkọ́kọ́ àṣerọ́ ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ fún mi àti ìyá rẹ̀. ṣe ń gbọ́. irọ́ wo náà pa fún yín sà? kábíyèsí ọlọ́run. ó náà ti kọra. Ó good at fake document ló fi hàn mí o. Though bàbá ẹ̀ kó tó kú àwa close, bàbá ẹ̀ ní ọ̀hún ti gbọ́ ọmọ lọ́wọ́ àkọ́kọ́. Nǹkan tó jẹ́ kí n dá ya sí nìyẹn o. Nǹkan tí mo sọ pé ní màá train ọmọ, màá train àwọn gbogbo nǹkan tí n bá lè ṣe màá ṣe. Kí ni mo retire fún ló bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú mi. dáàdi, irọ́ wo náà pa fún yín? ṣó wà nílé ọkọ ńgbà tẹ́ ń fẹ́ yẹn ni sà? Kò sínú ilé ọkọ o, ó ń dágbé ni. ó ti bí ọmọ mélòó fẹ́ nìyẹn ńgbà yẹn? Ọ̀kan náà ni ọkùnrin. lẹ fi fẹ́. èmi tí mo tẹ́lẹ̀ primary school, ìdajì primary school èmi mo sanwó ẹ̀, pẹ̀lú secondary school èmi mo sanwó ẹ̀. níbo nìyẹn wà ń sìn? ó ló ti lọ sí Èkó lẹ́yìn ìgbà tí ó parí tí result ẹ̀ dá tí mo ní kó náà lọ post ẹ̀ ṣe poli. Ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ pẹ̀lú mi nìyẹn o. Mo ra machine, mo fi sẹ́nu kọ́ṣẹ́ láàrin 1 year tó fi dóńlé. Mo ra machine, mo ti ra machine kalẹ̀ fún gbogbo ẹ̀ lójú gbẹ́sẹ̀ lé báyìí. Gbogbo nǹkan mi block making industry gbogbo ẹ̀ ló ti tà. ó bí ọmọ mélòó fún yín sà? 2 ló jẹ́ kó survive. ló bí fún yín? Bẹ́ẹ̀ni. dáàdì ṣe lè ṣe. ó sì ti kọ́ ọmọ yẹn against mi báyìí. bó ṣe máa rí náà nìyẹn òrújú. kì í ṣe tuntun. go rapport wà láàrin ọkọ àti ìyàwó ló ṣe ní access sọmọ ẹ yẹn òrújú. tí ó bá ti sí yẹn ń bẹ̀ mọ́ yẹn òrújú. dáàdì, mọ̀ tí mo máa sọ fún yín sà? No sir. ṣé bí Ìbàdàn lẹ wà báyìí? Bẹ́ẹ̀ni. dáàdì, ẹ ti ń gbọ́ ètò mi tó jọ́ mẹ́ta sà? ó ti tó oṣù kejì ni. dáàdì, ẹ máa wá rí mi lórí ọ̀rọ̀ ìsà. torí mo fẹ́ ìfẹ́ kó jí ọ̀rọ̀ orí afẹ́fẹ́ nìkan. mo fẹ́ fún yín nímọ̀ràn. àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì sà, ẹgẹ́ bí ọmọ sí bàbá, mo tún fẹ́ bá yín gbé àwọn ìgbésẹ̀ kan tó bá ṣeé ṣe ń gbọ́ sà. ìfẹ́ sọ lórí afẹ́fẹ́ ká gbé àwọn ìgbésẹ̀ kan lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ìsà. ṣó ti yé yín sà? kìí ṣe nípa ẹgbọ́n tèmi sà, kìí ṣe nípa nǹkan mi o. lábẹ́ òfin tẹ́ ẹ ti kẹsẹ̀ bọ̀ yẹn àti ẹ̀yẹn kájọ gbé àwọn ìgbésẹ̀ kan lórí ẹ̀ sà. ó ti jẹ́ kí n bú òkùnkùn ní ìsìn tipa mò ń fi rówó jẹun ọpẹ́lọpẹ́ ìyálé. náà ń tọ́jú yín báyìí sà. dáàdì, màá béèrè kan lọ́wọ́ yín sà. ìyálé yín wọ́n bí ọmọ mélòó fún yín sà? 3. dáàdì, ṣé ẹ regret pé ẹ fi arábìnrin tẹ́ ẹ fẹ́ yìí sà? Mo regret heavily. àti bẹ́ẹ̀ni. heavily pé ẹ fẹ́. bẹ́ẹ̀ mi ò purọ́ so mi ò believe pé ní irọ́ ló ń pa fún mi, ó ti late kí n tó get. And within 1 year tí bàbá ń sòótọ́ fún mi ni bàbá kú. òótọ́ wo dáàdì sọ fún yín tẹ̀ ń sọ yẹn tí ì sọ fún mi sà? àdéhùn wo ló ń pa fún yín sà? Bàbá sọ pé ní wọ́n purọ́ pé ní mi ò tíì níyàwó rí. Mo ní at 50 mi ò níyàwó rí, irọ́ ni. Bàbá kan ní kalẹ̀. Mo sọ fún mo fi fẹ́tọ̀ àwọn ọmọ mi hàn bàbá. So bàbá ní àwọn ọmọ mi graduate ni wọ́n, kí ló wá dé? Mo ní irọ́ ni ọmọ wọn ń pẹ́ o. Later gbà tí bàbá kú ni mo discover pé ló ti fọ́ so many documents. ó fọ́jú dọ́kúmẹ́ǹtì wo nìyẹn sà? kéjì tí yín. Affidavit ló ní mo fi fún un nílẹ̀. Even pastor tó close mọ́ tó introduce mi sí gbà tó lóun nídìí ilẹ̀ fún church mo fún un nílẹ̀. ìyẹn náà bí kí n kú ló ń wá fún mi báyìí. ṣé ètò náà wà ní pọ́ọ̀tù. dáàdì, ẹ jẹ́ kí n béèrè kan fún yín, kí n sọ̀rọ̀ kan. mo sọ gbólóhùn yẹn lórí ètò ní àárọ̀ Wednesday. mo sọ lórí ètò fúngbà àkọ́kọ́ láàárọ̀ Wednesday láàrin aago 10 sí 12 mò ń ṣe igun ìgbéyàwó couples corner. mo sọ gbólóhùn yẹn fúngbà àkọ́kọ́. kí náà ní gbólóhùn náà sà?
gbólóhùn yẹn ló jẹ jáde lára yín sìn dáàdì ẹ pa rédíò yẹn sà gbólóhùn yẹn ló jẹ jáde nínú àgbékalẹ̀ yín sìn ẹ ní ìyàwó yín wọ́n introduce yín sí pásítọ̀ kan pé pásítọ̀ yẹn wá sọ pé kẹ́ ẹ fún àwọn nílẹ̀ àbí nǹkan. bẹ́ẹ̀ ló fẹ́ dá chọ́ọ̀chì lẹ̀. ẹ ṣá fún wọn nílẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ sà. bẹ́ẹ̀ ni. pásítọ̀ yẹn tún wá gbógun tì yín sìn àbí bẹ́ẹ̀ kọ́ sà. seriously bí kí n kú ni. ẹ ṣe dáàdì mo sọ lọ́jọ́ Monday èmi ọmọ yín tí mò ń sọ̀rọ̀ yìí mo sọ sà mo ní èèwọ̀ ni o ò gbọ́dọ̀ ṣerú ẹ̀ wọn èé ṣerú ẹ̀ ìmáàmù tó ń gbàdúrà tó ń kírun fún yín mọ́ṣáláṣí yín ìwọ àtìyàwó ẹ lè jọmọ lọ sí mọ́ṣáláṣí kẹ́ lọ kírun káyàwó obìnrin wà ń bẹ̀ wòlíì pásítọ̀ rẹ tẹ́ ẹ lọ sí chọ́ọ̀chì wọn gbogbo ọjọ́ Monday tẹ́ ẹ jẹ́ church member ẹ̀ ìwọ àtìyàwó àtàwọn ọmọ ẹ lè jọ máa lọ síbẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ wòlíì ẹ tó jẹ́ wòlíì rẹ yàtọ̀ fún pásítọ̀ rẹ tó jẹ́ wòlíì rẹ èèwọ̀ ni o ò gbọ́dọ̀ mú ìyàwó ẹ dé ọ̀dọ̀ ẹ̀. ìyàwó ló mú mi dé ọ̀dọ̀ dáàdì ẹ farabalẹ̀ dáàdì mo ṣe ń bọ̀ náà ni o ò gbọ́dọ̀ mú ìyàwó ẹ dé ọ̀dọ̀ ẹ̀ tó o bá dẹ̀ mú ìyàwó ẹ dọ́dọ̀ ẹ̀ ẹ gbọ́ mi dáadáa ẹ̀yin ìyàwó tẹ́ ń gbọ́ wa nílé tí ìyàwó yóò bá very very careful ìyàwó yóò kú ònú marriage yẹn bẹ́ẹ̀ mo sọ tí ìyàwó yóò bá very very careful yóò kú ònú marriage yẹn àkọ́kọ́ nìyẹn tàbí kí ìgbésí ayé ọkùnrin yẹn kó bàjẹ́ kọ́ ló mọ̀jẹ̀ kí ìgbésí ayé wa kó bàjẹ́ láwọlé sùn. ká tó wá sọ yí pé obìnrin wa mú wọn lọ sí ọ̀dọ̀ babaláwo ó mú ọ lọ sí ọ̀dọ̀ wòlíì ó mú ọ lọ sọ́dọ̀ wàlíì obìnrin tẹ́jọ́ ń gorí ara yín ó wá gbé lẹ́yìn lọ sọ́dọ̀ oníṣègùn ẹ tàbí wòlíì tàbí wàlíì ẹ wọn è ná búrẹ́dì ẹ ọkùnrin ò ní jí ọkùnrin mọ́ ọkùnrin yìí ò ní jí ọkùnrin mọ́ kábíyèsí Elédùmarè bó ti wulẹ̀ kó strong tó spiritually kábíyèsí Ọlọ́run kò lè jí ọkùnrin mọ́ lókè ìpẹ̀láyé wọ́n á gba ṣòkòtò ń di ẹ̀ èèwọ̀ ni. dádì ìtẹ́ ẹ ṣe yẹn sà èèwọ̀ ni sà ẹnu mi ò gbà. dádì ṣé ẹ mọ̀ pé èèwọ̀ ni sà obìnrin introduce yín sí wòlíì ẹ̀ ìkọ̀kọ̀ bí ẹ léèrè náà kí ló bá débẹ̀ kí ló jẹ débẹ̀ bó ló ṣe débẹ̀ kí ló ń wá sáyé ní ṣe ọ̀dà bí wọ́n ló ń ṣayé. mo bẹ̀rẹ̀ ó nígbà tó ń gbà káàkiri ni lórí mountain àbí kí ni ló ń lọ. dádì yín tó ṣẹlẹ̀ sí yín nípa ti abala abẹ yẹn bí ó ṣe ṣẹlẹ̀ náà nìyẹn ìyá àdó àwòrán yẹn sà àdó àwòrán yẹn bí èyí ṣe máa ṣẹlẹ̀ nìyẹn Ọlọ́run ó láyìn láspẹ̀t yẹn ni ntẹ́ ẹ fẹ́ wá rí mi fún tó ti yẹ yín níyàwó yín tó wà nínú ilé tí ń gbógun tì yín tí ọ̀rọ̀ dẹ̀ ti wà nílé ẹjọ́ ntẹ́ wá fẹ́ rí mi fún nìyẹn ṣùgbọ́n tì yẹn sà tán gbógun tì yín yẹn sà ẹ̀yin náà wà kúnrin ẹsẹ̀ yín náà ni oníbabaláwo ní oníṣègùn ó wá mú ìyàwó rẹ ìfẹ́ yẹn wá bú ẹ lójú láì ṣubú lórí ọ̀kadà láì ṣe pé èèyàn bọ́rùn wálẹ̀ látòrí ọ̀kadà ó wá mú ìyàwó ẹ ó wá gbé sọ́dọ̀ wòlíì ẹ tàbí wàlíì ẹ tàbí oníṣègùn ẹ. kódà tó bá ti rí pé closeness wòlíì tàbí wàlíì ẹ tàbí oníṣègùn ẹ pẹ̀lú ìyàwó ẹ bá ti ń pọ̀ tó o dẹ̀ sọ fún ìyàwó ẹ tí o gbọ́ lè lu gbọ́dànù o ní ìgbésí ayé kan láti gbé mọ́jẹ̀ wọ́n ba ìgbésí ayé ẹ jẹ́. Dóyin ṣé mò ń sọ̀rọ̀ ẹ̀yin tèmi tẹ́ wà lórí péèjì ìkànnì ṣé mò ń sọ̀rọ̀. ẹ ń sọ̀rọ̀. èèwọ̀ ni gẹ́gẹ́ bí obìnrin náà àfáàrí àkọ́kọ́ ìwọ obìnrin tó ń gbọ́ mi dáadáa wòlíì rí àkọ́kọ́ ìwọ obìnrin tó ń gbọ́ mi dáadáa oníṣègùn rí àkọ́kọ́ ìwọ obìnrin tó ń gbọ́ mi dáadáa babaláwo rí àkọ́kọ́ gbọ́ mi dáadáa wàhálà ọkọ rẹ ni ọkọ ẹ ló yẹ kó jẹ́ gbogbo ẹ̀ ṣé òun wá ẹ̀mí ni
ṣé òun àìmí ni ó fẹ́ pọ ọmọ ọlọ́mọ dànù ni àní yóò tún wá lé débi pé àníṣẹ́ wòlíì yẹn kábíyèsí Elédùmarè òun ni yóò tún wá máa pàṣẹ nínú ìgbéyàwó ẹnu ọkọ gò tún wá ní tọrọ mọ́ wàlíì yẹn òun ni yóò tún wá máa pàṣẹ nínú ìgbéyàwó a ní nǹkan tí dáàdì bá ti sọ final say nítọ́kọ rẹ̀ sọ kò tún wá ní gbọmọ́ àbó tí ìdílé yín ni ó tún ní lọ scot free. ó sì ní bàbá mi ẹgbẹ́ mi lórí ètò dáàdì bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ó kálukú náà yọ tiẹ̀ bẹ́ẹ̀ mi náà yọ tèmi náà ń bẹ̀ èèwọ̀ ni dáàdì ẹ gbìyànjú ẹ wá rí mi láàárọ̀ Friday dáàdì ẹ jọ̀ọ́ ẹgbọ́n tí bàbá yìí sọ wọ́n láwọn regret kàn fẹ́ ìyàwó kejì kábíyèsí Elédùmarè ẹgbọ́n tí dáàdì tún sọ dáàdì ni ẹ táwọn pè kó wá jẹun tó tún mú ọ lọ́wọ́ dání. ayé ẹbí ẹ ti gbọ́dọ̀ wà bẹ́tà. pé gbogbo àwọn àbúrò ẹ̀ nǹkan kan bẹ́yẹn àwọn ṣe dáadáa fún wọn. èyí tí mo rán lọ yunifásitì ó parí èyí tí gbogbo wọn mo fi sẹ́nu kọ́ṣẹ́ mo ṣe freedom fún wọn. ṣé ẹ ti ráyé èyí tí wọ́n fi sọ fún bàbá òun bàbá ní 866 nìyẹn tí wọ́n fi sọ fún wọn nìyẹn ẹni tó dẹ̀ ṣe bẹ̀ gan láàárọ̀ ọjọ́ gan kò mọ́kùnrin yẹn kò kí bọ inú àdánwò kò kí bọ inú àdánwò ẹ wá ní single mother sí pọ́ǹgbòrò bóun náà ṣe ní pọ̀ nígboro. tí n bá wá màá sọ bí gbogbo ẹ ṣe rìn tó fi rí bẹ́ẹ̀. dádì ẹ ní dòkó ẹ ní dọ̀fọ̀ ẹ máa bọ̀ láàárọ̀ Friday dádì Ìwó road lọ́fíìsì wa wà ẹ máa bọ̀ láàárọ̀ Friday Ọlọ́run ṣọ́ ẹ̀mí wa Ọlọ́run ṣọ́ ẹ̀mí wa.